ìgbà mi táyà post congratulations tó yẹ pé àwọn tó ń bá wa ní dìkìní àwọn tó wà ká bá wa èmi ò mọ ronú sáfù pé méjì máa rò méjì mo bá dùn pé èmi tá à ń lọ sí jìnnà ìmọ̀ pé èmi tá à ń lọ sí ìsàkóso fún jìnnà èrò wọn ni ká lọ sí jìnnà lọ sọ ká lọ sáré àṣògùn kankan ṣe kankan tẹ́ so congratulations kò freak wa oní máa ń dì mí lọ́kàn mi pé kí n má wọ̀rí àdébẹ̀ tẹ́lẹ̀ mi bára mọ́tò ìsìn ọmọ àwọn ọgbẹ́ akọ àdá mọ́tò nìkan pé káàtì ẹ̀dùn náà tó fura tí mo sáà fura mọ́tò ni pé torí apá ṣe pọ̀ káàdì mọ́ travel tó bá ń travel tó bá ń travel pé kójú ọmọ ti wá so gbà yẹn á ti pọ̀ nulẹ̀ sáà wá ní pé ètò ìṣẹ̀lẹ̀ pé bá ṣe pọ̀ nulẹ̀ ṣé ó sì wù mí kájọ àwọn yẹn ti sọ̀rọ̀ gan pé kájà ọjọ́ kẹjà rí torí ẹni tẹ́ pé nígbà tó wà nulẹ̀ gan ni mo tún máa ń ti ọ̀rọ̀ sáńpẹ́lẹ̀ náà tí máa ti sọ̀rọ̀ sí ó ti rẹ́rìn ọ̀rọ̀ pẹ́ o ti rẹ́ pàṣẹ tẹ́tẹ́tẹ́ fún páńpẹ́ mú fún lọ́wọ́ báyìí ojú yẹn náà ní tí máa ń wò tànú gbowó ilé tànú ohun tó máa ń kànú èmi tí mo tún máa ń kànú rẹ̀ so àwa split ara wa èmi lọ pé kí n dá wà àtúrò àwọn tó wà lọ́dọ̀ tẹ̀mí náà ti máa ń yàn mọ́ra wọn àti ń pọ̀ so àlejò mọ́ bébì kan náà sàkóso ní Èkó èmi dó ní Ọ̀yọ́ ìgbà mi yóò dó ní Ọ̀ṣun èmi yóò dó ní Ọ̀yọ́ tábàjọ ní iṣẹ́ àmọ́ ní iṣẹ́ gbà gan mo tẹ́ púpọ̀ rẹ̀ pàkànlẹ̀ yá iṣẹ́ báyìí lájọ wọn bọ̀ mọ́ ṣùtù tó ṣùtù lọ nínú máa ṣe tèmi náà lọ táwa ti ní iṣẹ́ tó pamọ́ bẹ́ẹ̀ bí àlọ́ sí fíìmù industry kan àmọ́ ó máa pè gbà jápàdé nígbà ìdẹ̀ rí fíìmù industry kan tí ó pè wá àbí anybody tí ó pè wá tí a fi ohun tá a gbà ó lọ́wọ́ rẹ̀ rí àti ọgbà àwọn tó já àwọn búrání orí la ibi tó fi láìkì wa ni pé kò sí bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú wa ẹ máa rẹ́rìn ni kò sí náà ló kún ní wọn máa pa lẹ́rìn àdéhùn gbogbo yàkè bọ̀ tó bá lọ gẹ́gbà mi gan an máa àṣàkọ àfàbáwọ̀ ni dúró sọ́nà àwọn tí ibi tó ti lọ bí ó ti já lọ nítorí wọ́n dùn mí dùn ni pé ìgbà tí mo wá pàdé táìmù tó mo fẹ́ ní kí n àti sáfù jọ wà papọ̀ tẹ́ àti òun yà sí láì YouTube ń ṣùtù iṣẹ́ YouTube kiri kò fi bẹ́ẹ̀ ṣe kọ́mẹ́dì kò fi bẹ́ẹ̀ post mọ́ so wọn kájọ wà papọ̀ òun náà ti ń ṣe táfọ́ ìjọba wa pàdé bí mo ṣe dì mọ́ mi gan àjọ ṣàwádà ó tún pè mí àrùn bá a ṣe fọjọ́ kó tó fọjọ́ tó ní akéwì àyè táwọn tó pọ̀ àtúrẹ́rìn ó ní tó wà wò sí ni pé káṣí ẹgbẹ́ alẹ́ kan tó bá fẹ́ bá jẹ́ ìbẹ̀rù flat bí a ṣe island àbí kan tábà wà látọ̀ wà island ibi tá a máa lè mẹ́tẹ̀ kí gbogbo wa wà lólé ìgbà tó máa ṣe kinní àti àǹdẹ́ a máa shoot àwọn YouTube content pé ká máa push ṣe wá sí YouTube gbogbo tó sọ fún mi nìyẹn lọ́jọ́ ẹ̀mí lókè September àmọ́ bó ṣe máa lọ September wà rẹ̀ lé dáàdì Mavis sọ pé ọ̀wọ́ ní tó rà lọ́jà ṣẹ́wọ̀n kan ní àtàwọn apákúfọ̀ ẹ̀gbọ́n náà bá a sọ lọ́jọ́ yẹn apá àjọ wà wọ́n ní pé tó àti di ọ̀dí 27-28 tàbí àpàdé àwọn 31st àwọn ọ́fíìsì mi tó wá ti di ọ̀dí wà àwọn ayé àwọn kan YouTube kan tẹ́ pé èmi sanko àmàjẹ́ bí ọmọ sí bàbá yẹn pé bàbá yẹn máa ṣe bàbá fún wọn jọ yẹn gan mo lo spec kámẹ́rà mi ṣe mo kàn ká fídíò ìmọ̀ pé kankan máa ṣẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ tí máa ń sọ lọ́jọ́ yẹn ní bá mi sọ̀rọ̀ mò ń ka gbogbo ẹ̀ mo ti delete gbogbo kẹsàn-án torí ọ̀tọ̀ ní mo respect fún àwọn padà bá pàdé wa tó máa rázi wa mo respect gbogbo tí sanko sọ lọ́jọ́ yẹn mo tàgbà ẹ̀gbọ́n mo ti ra kíní yẹn mo ní ok good ní ẹ̀ka mo ti ká fídíò yẹn bọ̀ mo ti delete ṣe mọ̀ pé sanko ti fi àgbẹ̀rẹ̀lẹ̀ pé bóyá ìkankan ń ṣẹlẹ̀ àbí ń lọ ibì kankan wọ́n sanko wọ́n gbogbo tí ó wà ní àkókò ìkànnì BBC News Yorùbá ní ọwà yìí ilé màmá olóògbé Adẹ́rìnpòṣónú Sanko ní ọwà yìí màmá ti bá wa sọ̀rọ̀ nítorí ìgbìmọ̀ rẹ̀ ti bá wa sọ̀rọ̀ àti àwọn tí